Ijó jíjó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àṣà ìbílẹ̀ wa nílẹ̀ Káàárọ̀-o-jíire tó sì ti wà tipẹ́ láti ayé àwọn babańlá baba wa. Ijó jẹ́ ọ̀nà kan gbòógì láti ṣàfihàn bí ìlú ṣe rí lára ẹni. A sì máa ṣe atọ́kùn fún orin pẹ̀lú tòun ti kóríyá. Nítorí èyí làwọn àgbà ṣe sọ pé ọwọ́ gẹngẹ báyìí ní síwájú ijó. Ijó lè wáyé níbi ká ṣe ìyípadà àwọn ẹ̀yà ara bíi ọwọ́, ẹsẹ̀, ojú, ẹnu, àyà, ìbàdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ń ṣe ìdáhùn sí ìlù tàbí orin tí a bá fi etí yá. Orin, ìlù àti ijó dàbí ọmọ ìyá mẹ́ta tí wọ́n jọ ń kọ́wọ̀ọ́ rìn. Tó ì jẹ́ pé láìsí orin tàbí ìlù ó ṣeé ṣe kí ijó jíjó má lè wáyé tàbí kó má tiẹ̀ ní ìtumọ̀ kan pínpín. Bí ènìyàn bá ń jó láìsí ìlù tàbí orin, àwọn Yorùbá wọ́n mọ̀ fura sí onítọ̀hún bí alágànná àbí ọ̀sínwín. Ìdí èyí ni wọ́n ṣe máa ń pa àṣàmọ̀ ọ̀hún pé ijókíjó níjó àsínwín, ayọ̀káyọ̀ ńláyọ̀ dèdèrìn. Àwọn onímọ̀ àti oníṣẹ́ ìwádìí ní ẹ̀ka tí wọ́n ń kọ́ nípa àṣà ṣàlàyé pé a lè pín ijó jíjó sí ìsọ̀rí méjì ṣánpọ́nná. Àkọ́kọ́ ni ijó alápẹ̀rẹ̀ tí a mọ̀ sí symbolic dances gẹ́gẹ́ bí ijó ọdún ìṣẹ̀ǹbáyé, ijó ọdún eégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì ni ijó ìdánilárayá tá a mọ̀ sí recreational dances bí ijó àwọn olórin lóde àríyá, ijó orí ìtàgé láti ṣe àyẹ́sí àwọn àlejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kẹ́ àìmọye ní irúfẹ́ ijó tí ó wà lórílẹ̀‐èdè ayé àti nílẹ̀ Káàárọ̀-o-jíire ní ìbámu pẹ̀lú ìlù tí a bá lù sí. Díẹ̀ nínú àwọn ijó tó gbajúmọ̀ nílẹ̀ wa nìwọ̀nyí bí ijó bàtá, ijó gẹ̀lẹ̀dẹ́, bọ̀lọ̀jọ̀, ọ̀bìtún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ijó a máa wáyé ní òde ayẹyẹ bí ọdún eégún, ọdún ìṣẹ̀ǹbáyé lónílùújìlú, òkú àgbà, ìfinijoyè, ìgbéyàwó, ìkọ́mọjáde, ìkẹ́kọ̀ọ́gboyè àti òde àríyá gẹ́gẹ́ bí ìdánilárayá, ìgbéga àṣà àti ìṣàfihàn ìdùnnú àti ayọ̀ tí kò ṣeé pamọ́ra. Gbogbo ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún gẹ́gẹ́ bí ọjọ́ èní táwọn eléèbó ń pè ní 29th of April every 29th of April ní ọjọ́ ìsàmì ijó jíjó lágbàáyé tá a mọ̀ sí International Dance Day. Ọ̀jọ̀gbọ́n tẹ́ ń wò nínú fọ́nrán tí wọ́n ti ń jó fún wa látàárọ̀ yìí ni ọ̀jọ̀gbọ́n tí wọ́n gba ìmọ̀ ìjìnlẹ̀ àti òye nínú ijó jíjó láti ilé ẹ̀kọ́ gíga ti ìlú Ìlọrin tí wọ́n tún ń ṣe gíwá ilé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí Crown Hill University Ẹ̀yẹ́nkọrin ní ìpínlẹ̀ Kwara. Èyí ni ọ̀jọ̀gbọ́n Jelil Ojuade tó ṣe pé àjogúnbá iṣẹ́ bàbá wọn ní iṣẹ́ ijó jíjó tí wọ́n sì ti jó ijó ọ̀hún káàkiri dé òkè òkun pàápàá tí wọ́n tún kẹ́kọ̀ọ́ gboyè rẹpẹtẹ àti iṣẹ́ ìwádìí lórí ijó jíjó. Akí prof wa kú àyájọ́ àwọn lọ́jọ́ arántí pé ení ńlọ́jọ́ àyájọ́ ijó jíjó lágbàáyé. A sì tún kí gbogbo àwọn tí wọ́n lè jó àjóyìrá, àwọn tí wọ́n lè ra bí òkòtó àtàwọn alájòtà pé àkú àyájọ́ ọdún ijó jíjó èní o.
ijó wa kò ní dìbànújẹ́. Àkọọ́lẹ̀ yìí àti àgbékalẹ̀ ó jẹ́ ti ìlú Omoelu fún iléeṣẹ́ móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí Yorùbá Report. Ẹ lè máa kàn sí wa lórí ìlà wa ní YouTube fún irúfẹ́ ọ̀rọ̀ àgbéyẹ̀wò mìíràn bí eléyìí, fún ọ̀rọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá, oríkì ìlú, ìtàn àti àwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ léèdè Yorùbá. A máa retí yín. Ẹ ṣeun, a máa rí yín báwo.